gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni tó tún jẹ́ gbajúgbajà ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ìyẹn olóyè Sunday Adéníyì Adéyẹmọ ẹni tí gbogbo ayé mọ̀ sí Sunday Ìgbòho tàbí Ìgbòho Òòṣà Bàbá Dámì. Òun àti sọ̀rọ̀ ti dá sí ìjà àgbà tó ń lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti wá báyìí láàrin àwọn ọba ńlá mẹ́ta tó tóbi jù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Àrùsà àkọ́kọ́, Aláàfin ti ìlú Ọ̀yọ́ ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wọ́adé àkọ́kọ́ àti Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọ̀gì kẹta tí Sunday Ìgbòho tó sì tó ti ké sí àwọn ọba míì láti tètè dá sí ọ̀rọ̀ náà. Ẹ rántí wípé ọ̀rọ̀ alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó dá wuyewuye ńlá sílẹ̀ báyìí èyí tí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó kéde lọ́sẹ̀ tó kọjá yìí. Ẹ rántí pé lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí ó kọjá ìní gómìnà Ṣèyí Mákindé ló ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tí wọn kò jókòó ṣe ìpàdé mọ́ láti ọdún díẹ̀ sẹ́yìn tó sì jẹ́ pé níbẹ̀ ló ti kéde wípé òun ti bá Ṣọ̀ún, Aláàfin àti Olúbàdàn òun ti bá wọn ṣe ìpàdé, òun ti fọ̀rọ̀ lọ̀ wọ́n lórí ẹni tí yóò máa jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì ní àwọn bàbá náà ti gbà wípé àwọn yóò máa pín ipò ọ̀hún láàrin ara wọn lọ́dún méjì tó sì ní Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ẹni yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ alága ipò náà ìyẹn pé ọba Ládọjà ìní yóò jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ fọdún méjì àkọ́kọ́. Ọ̀rọ̀ yìí ni ó máa bọ́ síbi tó dáa lára Aláàfin tí Aláàfin Ọ̀yọ́ sì fi àtẹ̀jáde síta lájẹ́ kó di mọ̀ pé kò sóòótọ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí gómìnà Mákindé ń sọ. Ó ní kò síbi tóun ti bá a jókòó tí àwọn ti jọ gbà wípé àwọn yóò máa pín ipò lọ́balọ́ba láàrin wọn àti Olúbàdàn àti Ṣọ̀ún tí Aláàfin sì ni òun ti kọ lẹ́tà tóun fẹ́ sí gómìnà Ṣèyí Mákindé. Ọ̀rọ̀ yìí inú máa ń já rìnrìn láti ìgbà náà tó sì jẹ́ pé èyí náà ni Ìgbòho Òòṣà tó wà lókè òkun lásìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí ẹni bàbá náà ló náà dá sí nínú àtẹ̀jáde tí Sunday Ìgbòho tó fi síta ètò tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ inú ti gba àwọn ọba náà nímọ̀ràn pé bàbá ọmọ Yorùbá náà jẹ́ àti wípé àsìkò yìí kì í ṣe àsìkò tó yẹ kí a máa jà sí ipò alága tàbí ipò àgbà. Sunday Ìgbòho jẹ́ kó dé mọ̀ pé àsìkò yìí ló yẹ káwọn ọba náà kan wà ní ìṣọ̀kan kó sì jọ fọwọ́sowọ́pọ̀ láti wá ọ̀nà àbáyọ sí ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá àti ètò ààbò ilẹ̀ Yorùbá tí ó mẹ́ẹ̀ lásìkò yìí. Sunday Ìgbòho àdúróṣẹ́lẹ̀ yìí ó wá ránṣẹ́ sí Ọọ̀ni Ilé-Ifẹ̀, kábíyèsí ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì àti Olúgbọ̀nlú Òrílẹ̀gbọ́n ọba Francis Olúṣọlá Àlàó pé kó má ṣe wo ọ̀rọ̀ náà níran, ó ní ká bá wọn dá sí ọ̀rọ̀ náà kó sì má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ọ̀hún kó di wàhálà rárá àti rárá.